ìwé mi omi ó ti tọ́ Jésù wá o ó ti tọ́ Jésù wá mi lè gbà ọ́ láàyè inú ayé rẹ̀ ó ti tọ́ Jésù wá àkókò tó fún ọ lẹ́nìí láti fi ayé rẹ̀ sí nítorí èyí ni ọmọ Ọlọ́run sì fara hàn láti pa iṣẹ́ ìṣòro èyí tí ó yọ ayé rẹ̀ lẹ́nu ó ti tó gẹ́ èyí tí ó dààmú ìṣẹ̀dá rẹ̀ ó ti tó gẹ́ ìwé mi omi nínú ìránṣẹ́bìnrin yìí mo di ẹ ní ìgbèkùn mo di ẹ tọwọ́ tẹsẹ̀ pẹ̀lú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ iná ẹ̀mí mímọ́ mo fi di ẹ báyìí mo wá pàṣẹ iná àkọ́ wípé iná ṣáájú rẹ̀ ó sì lè ju àwọn ọ̀tá rẹ̀ ìwé ẹ̀mí omi nínú àgọ́ ara rẹ̀ ó pàṣẹ báyìí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì túkàdí kàpóyè bọ̀sọ̀sọ̀ gàbàrúbìyà. Ìgbà wo ló fẹ́ pa? Ìgbà wo ló fẹ́ pa? Mi fẹ́ pa, mo fẹ́ kó ṣẹ̀ṣẹ̀, mo fẹ́ kó ṣẹ̀ṣẹ̀. Ó fẹ́ kó ṣẹ̀ṣẹ̀. Mi fẹ́ pa, mi fẹ́ pa, mo fẹ́ kó ṣẹ̀ṣẹ̀. Ṣẹ́gbọ́. Ṣùgbọ́n bàbá ẹ̀, àdúrà bàbá ẹ̀ ti pọ̀ jù, àdúrà bàbá ẹ̀ ti pọ̀ jù, ó ti pọ̀ jù. Ṣẹ́gbọ́. Bàbá ẹ̀ ti fi sílẹ̀, kó dandan ló máa kẹ́yìn o, ó ló máa ṣiṣẹ́ òun. Ṣùgbọ́n ọmọdé, mi ìfẹ́ jẹ́ kó ṣiṣẹ́ bàbá ẹ̀, mi ìfẹ́ kó ṣiṣẹ́ bàbá ẹ̀, torí tó bá ṣiṣẹ́ bàbá ẹ̀, òun máa lógo ju bàbá ẹ̀. Mi ìfẹ́ kó ṣe ni, mi ìfẹ́ kó ṣe ni, mi ìfẹ́ kó ṣe ni, ẹ fi sílẹ̀. Tó o bá wá fi ṣẹ̀ṣẹ̀ tán kí ló bá ṣẹlẹ̀ sí? Ó máa kú ni, ó máa kú ni. Nígbà wo ló fẹ́ pa? Ìjọ tó a ti ṣe bẹ́ẹ̀ di 40 years. Ṣẹ́gbọ́. Ohun tí mo sọ yé mi ohun tí béèrè tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ó yé mo sì yóò fúnra ẹ̀ ó nígbà tó bá ṣe bẹ́ẹ̀ di 40 years ìgbà yẹn ló fẹ́ pa lónìí iṣẹ́ rẹ̀ ló fi nínú ayé rẹ̀. Ṣé wàá jáde àbó níjáde? Ṣé wàá jáde àbó níjáde nínú ọwọ́rọ̀sẹ̀ kí n tó ti nọ́mbọ̀ lára ṣé wàá jáde àbó níjáde? Ẹ ṣiṣẹ́ lọ, ẹ má dì mí lọ́wọ́. Kọ́mọ̀dé lọ́wọ́ ókè ó pàṣẹ agẹ́lì tó ṣiṣẹ́ ìtúsílẹ̀ ohun èlò Olúwa ni Bíbélì wípé ìránṣẹ́ kan ò lè sin baba méjì ó ní láti kórìíra ìkan kó sì fẹ́ràn ìkan ó lè lò ó torí pé ohun èlò Olúwa ni tó bá rí bẹ́ẹ̀ ìwọ ìránṣẹ́ ìwọ ẹ̀mí tó wà nínú rẹ̀ mo pàṣẹ báyìí mo ti ní wẹ̀ lára lórúkọ Jésù ti Násárẹ́tì ẹ̀sìn sáyì mo pàṣẹ ìwọ ẹ̀mí lórúkọ Jésù ó yá jáde ó yá jáde iná láti orí ẹ̀jẹ̀ àtẹlẹsẹ̀ mi ò ní táìmù fún ẹ̀rọ ó yá jáde mo diẹ níbẹ̀ májẹ̀mú tó ní pẹ̀lú rẹ̀ mo gba májẹ̀mú yẹn jẹ́ báyìí mo fa májẹ̀mú yẹn ya mo sì rán ẹ lọ sí ìsàlẹ̀ òkú kó o lọ ṣègbè síbẹ̀ ìwé ẹ̀mí omi níbi tó ti wá lórúkọ Jésù ó yá jáde wọ́n ní ètò yàgà pọ́sẹ̀sẹ̀ jáde ẹ gbàdọ̀ fún Jésù ó tún gbúdọ̀ wọ àgọ́ ara rẹ̀ mọ́ iṣẹ́ rẹ̀ láyé rẹ̀ ó dógò iṣẹ́ tó ló wá lọ kó wá ṣe gbogbo àṣẹ iṣẹ́ yẹn kó bẹ̀rẹ̀ báyìí àgọ́ ara ẹ̀ ò tó gbúdọ̀ wọ́ bẹ̀ mọ́ ó sọ àgọ́ ara ẹ̀ di èèwọ̀ ẹ̀jẹ̀ Jésù máa ṣe lára rẹ̀ ìwọ ẹ̀mí omi yìí tó ti jáde ní àgọ́ ara ṣẹ́ yìí lórúkọ Jésù ó tó padà wọlé báwo lọ ṣègbè sínú òkú má tún wọ àgọ́ ara rẹ̀ mọ́ láti ìsinsìnyí lọ iná Olúwa kó kúnú ayé rẹ̀ ẹ̀mí mímọ́ ṣàṣepé rẹ̀ láyé rẹ̀ ògo bọ́lá lókè ọ̀run ẹ pariwo fáyà.